Ìròyìn ní yàjóyàjó. A kò san owó kankan fún àwọn ajínigbé láti gba àwọn ọmọ ilé ẹ̀kọ́ Kuriga lákàtà àwọn ajínigbé o. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ní kò sí òtítọ́ rárá nínú ìròyìn tó ń jà ròyìnròyìn kiri pé òun san owó fún àwọn ajínigbé kí wọ́n tó fi àwọn ọmọ ilé ẹ̀kọ́ 17 tí wọ́n jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ tó wà ní Kuriga níjọba ìbílẹ̀ Chikun ní ìpínlẹ̀ Kaduna sílẹ̀. Mínísítà fún ọ̀rọ̀ tó ń lọ àti ìlanilọ́yẹ̀ lórílẹ̀-èdè yìí, ìyẹn ọ̀jọ̀gbọ́n Mohammed Idris ló sọ eléyìí fún àwọn oníròyìn ní ilé ìjọba ní ìlú Àbújá lónìí. Idris ní ìjọba àpapọ̀ lábẹ́ ìṣàkóso ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe ìlérí wípé òun kò ní san kọ́bọ̀ tàbí ṣíṣì tó ń dán fún àwọn ajínigbé kí wọ́n tó fi àwọn ènìyàn náà sílẹ̀. Ó ní ìjọba kò sì ní ṣe ìlérí kó má mú ṣẹ. Ẹ ka ìròyìn yìí síwájú sí nínú ìwé ìròyìn The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Adúrámọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Èmi Ẹniọlá Sálíù ni mo kà fún yín láti inú ìwé ìròyìn The Matrix. Ẹ ṣeun.